bẹ́ẹ̀ ni. Ìrìn àjò ọdún mọ́kànlá báwo ló ṣe rí? Èmi ò mọ̀ pé bóyá wọ́n máa ń dáwó papọ̀ gba hòtẹ́ẹ̀lì ni. Ó yá wa ti ṣiṣẹ́ tán ó kú bí tí a máa sùn wọn ní bí ti báwo ó mọ báwọn ẹgbẹ́ ṣe máa ń ṣe ni. Ní báwo ni àwọn ẹgbẹ́ mi ṣe máa ṣe ó máa wá àwọn èèyàn kan tẹ́jọ́ máa dáwó papọ̀ náà tẹ́ máa lọ gba room mi dẹ̀ lówó kankan tani mo ní ẹ gbà mí bí ti báwo ṣé 11 o'clock mo ṣe máa lọ sí Iléṣà lọ bá ìyá mi ni mo ṣàṣẹ wá ẹgbẹ́ reception kan ni mo ṣe sùn bẹ́ẹ̀ mọ́jú ni tó dẹ̀ máa di 5:30 mo ṣe dìde ni ẹ pé kójú wá rí bi Gbogbo ara lèèyàn fi ń yẹ. tíátà tẹ̀ ti dùn báyìí wọ́n ní tẹ́lẹ̀ pé àwọn ọ̀gá wa a lè jó bí báàgì ṣe wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí a lè jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn bọ́ǹsì wọn ti ń dà wọ́n mọ́ kọ́tọ́ tó jẹ́ pé àwọn ya máa bọ̀ pé lú mi bíbà àjọ máa ṣeré bọ́ǹtà mi yẹn ṣùgbọ́n bá pè wá sí location bóyá nínú gúrùpù yín ẹ máa contribute owó together tẹ máa fi gba room but ẹ mọ̀ èmi ò mọ̀ pé bọ́n ṣe ń ṣe ní bá ṣàdúpẹ́ lọ́wọ́ lọ. ṣàmú wá meet bọ̀dá kan léṣà wọn kò tó kún bọ̀ wọn àyàṣẹ́ ń gbà yẹn wọn yàṣẹ́ wọn á parọ́ fún wọn pé àwọn ya fíìmù o just because of the little experience mo ti rí pẹ̀lú Mrs. Tóyìn Adéwálé then ṣé kí n wá Africa Magic mi dey appear ní movie rẹ̀ wọn á lókè no problem káwọn fẹ́ ṣiṣẹ́ lọ́dún náà lọ́hùn wọ́n pe Múyìwá Adémọ́lá wọn kò yẹn wá fún mi ní 10 cents lọ́jọ́ náà lọ́hùn as first timer. Àfọ̀ṣẹ́lẹ̀ ló lọ́ọ́ bí. ìyá mi ò rí 2 cents ṣe. You know, the camera was just cutting on me. So Uncle mi wá got angry, was like, kí ló ṣẹlẹ̀ ṣe fi mi ṣe rehearsal ni. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ mọ̀ ojú wa tì mí mi ò lè ṣe. Ọmọ náà wo ẹ jẹ́ kí n máa lọ bí mi ṣe. Mo ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn. But we thank God. But at that incident, you felt bad. Did you go to cry? Did you think of keeping? Of course, I felt bad. I was crying in public. Wow. I was crying, so I was like, èmi tí mo ti parọ́ fáwọn èèyàn pé ṣé rí mi ní èmi deliver God wo Africa Magic ni. Ẹ̀yà mi yóò gbọ́dọ̀ rí embarrassment bẹ́yẹn kó máa lọ fún training mo lọ fún proper training. Èmi ò like idea bí ìkànnù wa ṣe máa sick ṣe understand tó máa gbé wa síta sórí afẹ́fẹ́ pé ẹjọ́ ẹ dáwó fún. Èmi believe pé bóyá from that money 30 contribute they can just. So gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ẹ̀sìn kò zero contribution yẹn ṣé any pension plan nínú ẹgbẹ́ yín bóyá tampan ANTP àbí. wọ́n máa ní ṣeré sex for ròyìn mi believe pé they cannot force you. Okay. ṣe ti understand wá gba dúdú wá gba kò kí n ṣe by force. ó dà nínú cheating àti domestic violence èwo lẹ lè cope pẹ̀lú. Sórí ètò wa lẹ́ẹ̀kan sí ètò yín mọ́mọ́ ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ní gẹ́gẹ́ bí mo ṣe sọ fún yín nígbà tí a bẹ̀rẹ̀ mo ní lénìí ó tún máa yàtọ̀ a tún máa wo àwọn èdè abínibí wa báwo la ṣe mú lò báwo ni èdè wa gan báwo ló ṣe lẹ́wà sí létí wa ẹlòmíì ọmọ Yorùbá ni èlè dáṣọ Yorùbá hábídí ẹ figi hugbi you cannot speak anything àmọ́ tẹ́ bá rí àwọn obìnrin tí wọ́n dùn wò tí wọ́n rẹwà tí wọ́n ní ọpọlọ tí wọ́n ní iṣẹ́ lọ́wọ́ tí wọ́n tún ń gbé èdè abínibí wa lárugẹ ó yẹ ká single wọn out pé ìwọ máa bọ̀ lórí ètò Oyinmomo lórí ètò lẹ́ni àlejò tí a gbà àwọn náà là ń pè ní arábìnrin Ayoola Kikelomo tí gbogbo wa mọ̀ sí Ayoola Ìjẹ̀ṣà lóòótọ́ oníbi tí wọ́n ti dàgbọ́ níbi tí wọ́n bí wọn sí ó tún wá lédè tí wọ́n ń sọ àmọ́ lórí ètò gbogbo àtẹ̀jíṣẹ́ tẹ́ ti fi ránṣẹ́ sí wa sí ẹ máa fáyà wọn bí táyínẹ̀ pa ẹ ṣáà mọ̀ mi ẹ káàbọ̀ sórí ètò wa mà. ẹ káàsán. ṣé wà dáadáa. wà okay. bó o ní. àlàáfíà. You're beautiful, I must confess. I'm like such a beaut. Tell that finish. I'm not a Tom man. Forget about it. I'm blushing. Oh my God, she's blushing. Oh my God. Bantu whatever, I'm blushing. We're gonna do it for Amen. Okay, ẹ jẹ́ ká wo background yẹn nínú acting. Mo mọ̀ wípé ìlú Òṣogbo ni wọ́n bí yín sí ọmọ Òṣogbo ni yín. Báwo lẹ ṣe wọnú èdè Ìjẹ̀ṣà?
ìyá mi wá láti Iléṣà. Ìfàjànà torí èdè obìnrin náà làwọn ọmọ máa ń kọ́kọ́ gbọ́. Bẹ́ẹ̀ni. tó ẹ bá mi kí àwọn ará ilé àwọn tí Iléṣà Udi Ukoko Ushu ẹ bá mi. ìyẹn ará ilé ń káàárọ̀ ń káàsán ń kúrò lẹ́ni gbogbo ibi kí n bá ti ń wò mí. orúkọ mi lẹ́ẹ̀kan sí ni Kikelomo Ayoola kí gbogbo èèyàn mọ̀ sí Ìjẹ̀ṣà ní Ìrè. ọmọ bíbí Òṣogbo ni mí àmọ́ èdè kí mo mi sọ ìyá mi lónìí gbogbo látọ̀dọ̀ ẹnu ìyá mi. ẹgbẹ́ látọ̀dọ̀ ẹnu ìyá Òṣogbo lédè. ó ní ìdá. Òṣogbo lédè ó dáa ẹ má darí apá kan kẹ fẹ̀fẹ̀ apá kan lẹ́nà what do you mean? ẹ bá mi kí wọn lóṣogbo náà. ẹ ká sọ láti Òṣogbo mo ti wá. ó dáa á ti tó bí ọdún mélòó lápapọ̀ tẹ́tù lò lẹ́nu iṣẹ́ yìí torí mo mọ̀ wípé mo máa sọ fáwọn èèyàn máa ní ọmọ tán bí lẹ́nìí ó mọ̀ pé òun gbẹ̀gbọ́n ní àná ó dẹ̀ mọ̀ pé òun máa gbàbúrò ní ọ̀la even bíbélì gan ni teach us to number our days á ti tó bí ọdún mélòó lẹ ti lò nínú industry. mo join industry ní 2012. 2012 kàn ní 11 years ọdún mọ́kànlá. bẹ́ẹ̀ni. ìrìn àjò ọdún mọ́kànlá báwo ló ṣe rí. nǹkan bẹ́ẹ̀. mo sáré fún yín ni o. mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. It was tough but I give thanks to God. mo ti ń rose nsìn. It was tough. kọ́lọ̀ má da iṣẹ́ rere kọ́lọ̀ má dà dúró. yẹn mo mọ̀ wípé ó ní àwọn ìpèníjà kan tó bá dé torí téèyàn bá ṣiṣẹ́ kan téèyàn bá ṣe èèyàn lè bójú wẹ̀yìn kéèyàn ní ìwọ ló dá mi láre tó báyìí kí làwọn ìpèníjà tẹ́tí rí ní ọdún mọ́kànlá. mo rántí first appearance mi gbà yẹn tí mo lọ yà ní Òṣogbo. The movie was directed by Abisogun. èmi ò mọ̀ pé bóyá wọ́n máa ń dáwó papọ̀ gba hòtẹ́ẹ̀lì ni. nígbà yẹn gbàtà àti di star. téèyàn tẹ̀ tí gùdà. táà tẹ̀ tí gùdà rárá. tìrìtìrì. bá ṣàdúpẹ́ lè ní ṣá. so bá ṣe parí iṣẹ́ tó ń gbà yẹn ó yá wa ti ṣiṣẹ́ tán ó kù bí tí a máa sùn wọn á ní bí ti báwò ó mọ báwọn ẹgbẹ́ ṣe máa ń ṣe ni ní báwo ni àwọn ẹgbẹ́ mi ṣe máa ṣe ó máa wá àwọn èèyàn kan tẹ́jọ́ máa dáwọ́ papọ̀ náà tẹ́ máa lọ gba room mi dẹ̀ lówó kankan tani mi ẹ gbà mí bí ti báwo ṣé 11 o'clock mo ṣe máa lọ sí Iléṣà lọ bá ìyá mi ni mo ṣàṣẹ wá ẹgbẹ́ reception kan nìyẹn mo ṣe sùn bẹ́ẹ̀ mọ́jú ni tó dẹ̀ máa dé 5:30 mo ṣe dìde ni ẹ pé kójú wá rí bi. gbogbo ara lèèyàn fi ń yẹ all the body is the drug. so tó dẹ̀ di pé táìmù yìí tó bá pè wá fúnṣẹ́ ó dẹ̀ wá di pé ó yá wa kọ́kọ́ yàrá yín ni wow really so iṣẹ́ fíìmù dùn tó báyìí. ǹjẹ́ ṣé àwa lè sọ wípé it is part of the training or the learning process pé ẹ gbọ́dọ̀ gba ìyàrá torí tabaníkà wò lóòótọ́ èmi ò lérò pé ó bójúmu ó yẹ kẹ́ ẹ̀yin tẹ́ pèèyàn wá sí location ó yẹ kẹ́ ṣe preparation fún at least ibi tó máa sùn àti nǹkan tó máa jẹ iṣẹ́ ló wá ṣe ṣé ẹ̀yin lérò wípé bóyá wọ́n fi ń train wá ń gbà yẹn ni ẹ jẹ́ kí n gbọ́. bẹ́ẹ̀ ni wọ́n fi ń train wá ń gbà yẹn ni because according to nǹkan tẹ́mi gbọ́ wọ́n ní tẹ́lẹ̀ tíátà tẹ̀ ti dùn báyìí wọ́n ní tẹ́lẹ̀ pé àwọn ọ̀gá wa bí báàgì ṣe wà lẹ́gbẹ̀ẹ́ mi báyìí a lè jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn bọ́ǹtì wọn ti ń dà wọ́n mọ́ ọ̀tọ̀ tó jẹ́ pé àwòyá máa bọ̀ pé ìlú mi bíbà àjọ máa ṣeré bọ́ǹtà mi yẹn ṣùgbọ́n bá pè wá sí location bóyá nínú gúrùpù yín ẹ máa contribute owó together ẹ máa fi gba room but ẹ mọ̀ èmi ò mọ̀ pé bọ́n ṣe ń ṣe nìyẹn bá ṣàdúpẹ́ lọ́wọ́ lọ. tó kí ló inform decision yín fún acting àti pé ṣé o ní business tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ kẹ́ tó wọ acting àbí after acting lẹ bẹ̀rẹ̀ business báwo lẹ ṣe rìn. bí mo ṣe join acting gbà yẹn ni pé ní 2011 I have issue in my academic so mo ṣe àkóhùn school for like 6 months along the night I met this guy Kayode Èkó ló ń gbé so he invited me to Lagos ibi tí mo ti meet Tóyìn Adéwálé nìyẹn Tóyìn Adéwálé ni landlady guy yẹn so from then mo like woman yẹn mo máa tẹ̀lé wọn lọ sí location then she was into catering there so mo máa tẹ̀lé as in big complaint a máa gbóúnjẹ lọ síbẹ̀ yẹn tó bá wọn location mo máa fún wọn ní no she has a coin in catering launch full time outside location outside the location okay. So I have to follow that
then to location, kí n bá wọn mú gbá, kí n bá wọn. So from then, mo ṣe develop interest nìyẹn. Wọ́n sọ fún wọn pé mo fẹ́ ṣe film. Wọ́n mo fẹ́ ṣe film. Mo máa ní láti ní sùúrù o. Mo ṣáà múre kan, mo ṣáà kọ bí script yẹn. Ìyá àti bàbá gbá kan, ọkọ wọn director ni wọ́n. Àti mo kọ script yẹn tán. Ṣe lọ gbé fún wọn yẹn pa daddy ẹ bá mi wo ibi tí mistake bá wà tí correction bá wà ní Kíkẹ́ bá ṣe ń ṣe fíìmù kọ́ nìyẹn ó máa kọ́ṣẹ́ ó máa gba fọ́ọ̀ ó máa mo ní okay no problem o kò sí wàhálà ẹ jẹ́ kí n padà wá gbà tí mo wá padà sí Iléṣà mo wá meet bọ̀dá kan Iléṣà Uncle Tokunbo wọn àyàṣẹ́ ń gbà yẹn wọn yàṣẹ́ mo wá parọ́ fún wọn pé àwọn ya fíìmù o just because of the little experience mo ti rí pẹ̀lú Mrs. Toyin Adéwálé then ṣé kí n wá Africa Magic mi dey appear ní movie rẹ̀. Ọlọ́run sì fọ̀rọ̀ oníbèsè rẹ̀ fóòtọ́. Wọ́n ní ṣé kí n wá Africa Magic ni bóyá time tó bá ń show mi ẹ̀ kì í sí around má ṣe movie kan wọn á lókè no problem páwọn fẹ́ ṣiṣẹ́ lọ́dún náà lọ́hùn wọ́n pe Múyìwá Adémọ́lá Táíwò Arómọkùn bíbí Ìbíkúnlé Táíwò Ìbíkúnlé wọ́n ṣe pé wọ́n wá nìyẹn wọ́n kó yẹn wá fún mi ní 10 cents lọ́jọ́ náà lọ́hùn as first timer. Àfọ̀ṣẹ́lẹ̀ ló lọ́ọ́ bí. Ìyá mi ò rí 2 cents ṣe. Ọ̀nà ìbúrú rèé o ẹ̀bùn náà gbà yọ sí yìí. You know, the camera was just cutting on me. So Uncle mi wá got angry, was like, kí ló ṣẹlẹ̀ ṣe fi mi ṣe rehearsal ni. Kí ni nǹkan tó ṣẹlẹ̀? Ẹ mọ̀ ojú wa tì mí mi ò lè ṣe. Ọmọ náà wo ẹ jẹ́ kí n máa lọ bí mi ṣe. Mo ṣe kúrò bẹ́ẹ̀ nìyẹn. But we thank God. But at that incident, you felt bad. Did you go to cry? Did you think of keeping? Of course, I felt bad. I was crying in public. Wow. I was crying, so I was like, èmi tí mo ti parọ́ fáwọn èèyàn pé ṣé ẹ rí mi ní èmi ń deliver gan ẹ wo Africa Magic ni bí mo ń ṣe wá ẹ wo àárín kankan. Ó ga o bẹ́ẹ̀ ṣáà ṣe fi confidence gba nǹkan tí. Ìyá mi bó máa wá rí ṣe náà. But ṣé lẹ́yìn tí ẹ wá ṣe lè ṣe wá padà lọ ní ìmọ̀ gẹ́gẹ́ bí bàdà Sunday Adéwálé ṣe sọ wípé kíní yìí bọ́n ṣe ń ṣe kọ́re o tí ì mọ̀ ṣe padà lọ fún training. Ìyá mi yóò gbọ́dọ̀ rí embarrassment bẹ́yẹn kó máa lọ fún training mo lọ fún proper training. Ìbẹ̀dẹ̀ lẹ ti kó gòjà ó dáa jẹ́ ká wò láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí báwo ni iṣẹ́ yìí ṣe rí? How many movies have you produced? Àti pé èlò ni highest owó tẹ́ fi produce movie? Ẹ má parọ́. No, parọ́ ṣáájú wọ tíátà. No. I'm sincere right now. No, I'm sincere right now. No. Okay. Mo ti produce like tí mo bá ní pòkéré jù tí mo dẹ̀ fi kún up to 8 to 10. Between 8 to 10 movies. Yes. Ó dà èlò ló pọ̀ jù nínú gbogbo àwọn 8 to 10 because mo mọ̀ pé price yàtọ̀ story yàtọ̀ technicalities. Eléyìí tó wọ́n jù ni My Happiness that I featured Gabriel Folayo. Ìdùnnú mi. Yes. Okay. About everything was 2.7. Yes. 2.7 million. Ọdún mélòó lélẹ̀? 3 years ago. 3 years ago, 2.7 million. Àti ṣe movie 2.7 million 3 years ago. 2.7 million ṣé ẹ rójú owó rere? Mo rójú owó mo rere corporate ló ta corporate pictures. Forget about it. Forget. Fiyẹlẹ jẹ́ ká lọ sí ibi nǹkan mi. Ẹ rójú owó ẹ rere. Bẹ́ẹ̀ni. But láti bí ọdún mẹ́ta ṣe ẹ tí ṣe movie tiyín. Mo ti ṣe another 2 movies. One of it is coming out tomorrow. Okay, but ìyẹn ò tó 2.7 yẹn yìí tó wọ́n jù yẹn ní 2.7. Yes. Ó dáa jẹ́ ká wò tí ẹ bá ṣe tíátà rárá kí lẹ bá máa ṣe àti pé ṣe ní business mi tẹ́ fi ń gbàlẹ́gbẹ̀ẹ́ torí jẹ́ ọmọbìnrin gan ò tó mọ́ báyìí. Yes, I have another business. I have mini supermarkets. So anytime tí mi ò bá lọ sí location, I will be in my shop. Àwọn ọmọọṣẹ́ yín dẹ̀ ń kówó jíṣẹ́ pé. For now, mo lọ ọmọọṣẹ́. So if I'm not around, I will lock my shop. Till tí mo fi rí faithful. Okay, to be faithful, loyal, honest, to serve Nigeria. Ibi tí problem yẹn gangan wà nìyẹn. Faithful, loyal, honest. Ibi tó mo sí nìyẹn. Ó dẹ̀ jẹ́ ká wò ní àárín iṣẹ́ láwọn colleagues lóríṣiríṣi. A lot of times wọ́n máa ń sọ̀rọ̀ nípa caucus. Àní ẹni tó bá belong sí caucus A, àwọn caucus A òun bá caucus B ṣe, àwọn caucus B òun bá caucus C ṣe. Kí ni èròǹgbà tí caucus wo lẹ ti dìde? Àti pé báwo ni relationship, work relationship yẹn àti other colleagues?
nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi ò kí ń báyàn jà mi dẹ̀ kí ń I work with everybody. Let's go. Odò ni wá àwọn bẹ́ẹ̀ni kan ṣọ̀tá ẹgbẹ́ ẹ̀yẹ jírí lè jí ń pa ṣe. Let's go. So mi ìdí ìtàsí ìlú kọ mi ń ṣe. Officially. Bẹ́ẹ̀ ni under wọn ni mo ti dìde. Muideen Sansiliu. So láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú àwọn ẹgbẹ́ yín tó kù nǹkan your colleague ṣọ́n pè yín síṣẹ́ àbí máa ń lo màá ní àbí wá bá mi ṣe lọ́fẹ̀ẹ́ èmi náà bẹ́ẹ̀ ṣe lọ́fẹ̀ẹ́ ṣé èyí tẹ́ ẹ̀ ṣe nìyẹn. ẹ ṣe mọ̀ pé at least ẹ máa ní ọ̀rẹ́ tó yẹ pé wá bá mi ṣe lọ́fẹ̀ẹ́ but wá bá mi ṣe lọ́fẹ̀ẹ́ yẹn ìyẹn ti di fi àfisẹ́yìn tẹ eégún fi ṣọ because wá bá mi ṣe lọ́fẹ̀ẹ́ kọ́ ni mo fi máa sanwó ilé máa fi maintain ara mi so if I keep on doing it Ọlọ́run jẹ́ ká bá ẹgbẹ́ pé o. èmi láìkí bàbá mi ṣe lọ́fẹ̀ẹ́ nǹkan ni mo fi máa sanwó ilé because mo fẹ́ òkè ṣe ìsanwó ilé ni dáàdi nǹkan àwọn boys nǹkan kí ló kan boys kí ló kan ballers kí ló kan federal àwọn federal government tó ń ṣàyè ibẹ̀ nǹkan. ẹ̀jẹ̀ amẹ́nu kúrò ń fẹ́. ẹ̀jẹ̀ sọ́dọ̀ ọ̀pọ̀lọ́ nìyẹn ọ̀pọ̀lọ́ ní tabadé bíi rò káfò. it is well. ẹ̀yin wa lórí ètò yìí mọ̀mọ́ inú mi dùn láti sọ fún yín pé Kíkẹ́lọ́mọ Ayọ̀lá wọ́n wà very single wọ́n wà ní ọjà in fact ojúlówó quality ọjà ni wọ́n bẹ́ẹ̀ ṣe rí wọn yọ̀ ṣàrà ní chacha níná lówó everything spending tí ẹ bá ready tẹ̀ ready ẹ kàn sí mi gẹ́gẹ́ bí manager wọn èmi á bá yín ṣe ètò clearing and forwarding bẹ́ẹ̀ ṣe máa ṣe kí ni bẹ́ẹ̀ ṣe máa gba sọ́ọ̀n tó dẹ̀ máa dodi àti ìṣèpolówó of course carry on you see èmi lẹ́yìn kéèyàn máa fún yàn stamp pé mo sign yẹn so ṣe ti rí ẹ̀yin boys ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè kó tó di pé àwọn bọ́lá gborí wọlé irú ọkùnrin wo gan-an lè máa maximize lé lórí what kind of man do you want to have. Faithful man. Loyal, honest. Ọ̀rọ̀ Nàìjíríà ni. Very caring. Ẹ̀rọ lọ. Kò ga. Kò dúdú. Ibi tí problem àwọn obìnrin ti bẹ̀rẹ̀ nìyẹn. Kò ga kò dúdú. First thing. Ẹ wo ìyá mi Ọlọ́run ló mọ ọkọ ìyàwó ojú ọ̀nà. My prayer to God is that kọ́lọ̀ ń ṣe dáadáa fún mi. Kọ́lọ̀ má fi lé mi pa mí lẹ́kùn. Àmín. By the time tọ́lọ̀ bá máa yàn fún mi kó yan as in my own flesh. And your own blood, the bone of your bone, a kind partner. Torí mo máa ń sọ fún àwọn obìnrin, there's nothing like having a kind partner. Àmọ́ tá bá ní ká wo tall, dark, handsome. I was only joking. Ṣàkóyò tẹ̀ níbi tó ń lọ. Sorry, justice yẹn, wọ́n ti yin pin kọ̀mọ́kọ̀mọ́ full stop. It's not going anywhere. Àmọ́ nínú àwọn ọkùnrin yìí tá bá ní ká wo, what is your take nípa àwọn obìnrin tí wọ́n máa wà nílé ọkọ tó tún máa nọ̀sẹ̀ síta pàápàá jùlọ pé nínú industry tẹ́ wà yìí wọn ò yé nàka sí yín bẹ́ẹ̀ wọ́n máa nàka sí yín every time actress ni gbogbo wọn actress ni gbogbo wọn. It is well. It is well in the name of Jesus. It is well. Question ni mo béèrè. Bẹ́ẹ̀ ni mo mọ̀ pé question lẹ béèrè kò dáná. Èmi ò wá mọ one or two things don face ní marriage wọn but no matter what so far you are married. You have to be faithful to your man, to your partner. Let me put it like that. Either man or woman, yes. Okay? You have to be faithful to your partner. Ọlọ́run á máa ṣàánú wa. Ọ̀rọ̀ pọ̀ nù wé kọ́bọ̀. Ó dà ẹ wá jẹ́ ká wò nínú cheating partner àbí divorce. Èwo ló better pé okay kàkà kí n fi cheat o ṣé kí n fi lẹ̀ ni àbí a lè manage pẹ̀lú cheating. Ìyá mi, ẹ má jẹ́ kí n manage pẹ̀lú cheating. Let me just go my part. Ẹ jọ̀ọ́. Ó dà nínú cheating àti domestic violence èwo lẹ lè cope pẹ̀lú. Ṣé kan pera wọn ni. Mo mọ̀ sẹ́ẹ̀tì yín ni ìkọ̀kan kò fọ́ra wọn nu méjèèjì. Kọ́kọ́ pera wọn. Àwọn obìnrin máa ń dáṣà ni pé wọ́n ní even if I'm crying in a Bugatti it's better than laughing in kẹ̀kẹ́ márúwá. Do you share this ideology? I don't. Okay. I don't. Why did you say you don't? Because mo lẹ́mi wàhálà. Dẹ̀ ni ẹni tó bá ní ìyá kan ní àbí mi ọmọ bá yín sọ Yorùbá. Ẹni tí ò ní ìyá kì í dégbò ẹ̀yìn. Kọ́ máa drag yín bí àti papas my neighbor. Tọ́ bá fà yín lẹ́ẹ̀kan báyìí tí ẹ ṣe bóyá bí orí Twitter. Tọ́ bá drag yín ẹ máa yọ. Ẹ máa jò. Sísítà mi, tá bá ní ká wo industry lápapọ̀ látìgbà tí ẹ ti dìlú mọ̀ọ́ká tẹ̀ ti di gbajúmọ̀ tẹ̀ ti di gbajúgbajà òṣèré tọ́lọ́run ti gbàdúrà yín. A rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àwọn obìnrin ń dìde gẹ́gẹ́ bí movie directors. Can you say that they are equally as good as the men? Àti pé tẹ́ bá máa direct next movie yín, are you going to try the option of a woman, of a female director? What do you think? They are all doing well.
I don't have any reason to go for female director because my own boss is a director. Okay. So I don't have any reason to go and try another director. Yeah, but tẹ́ bá sọ pé any reason láti lọ try another director. Lóòótọ́ gẹ́gẹ́ bá àwọn onígẹ̀ẹ́sì ṣe máa sọ pé no man is an island, and intellect wa àti directional skills wa yàtọ̀ síra wọn. So are you saying that every story tẹ́ bá kọ must be directed by Muyiwa Sansili because he is your boss? No. Is that not being sentimental? No. Because most of my movies was not directed by him. Okay. You understand? They are all doing well. But I can't believe baby tell me to chat in. So far he's not ready, I will try another person. But if it is available, I don't have any reason to go for another director. Okay. Ó wá jẹ́ ká wò láàrin ẹ̀yin òṣèré eré àgbéléwò. Nígbà míì a máa rí pé ẹ̀yin obìnrin ẹ jẹ́ kí n ka ogun yín papọ̀. A máa rí pé ẹ̀yin obìnrin bóyá tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin yín para Instagram live wọ́n ti wá búra wọn, wọ́n ti wá ṣépè fúnra wọn. A dẹ̀ máa rí wípé àwọn àgbàlagbà wa nígbà míì wọ́n máa ń gbìyànjú, ìgbìyànjú lè máa tó, but kí lẹ rò pé ó yẹ káwọn àgbàlagbà yẹn máa ṣe láti lè caution àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn, because at least there is a structure to the industry. Ẹgbẹ́ dẹ̀ ní àwọn aṣojú ẹgbẹ́ látòrí president orí vice president bóyá provost secretary and all of that. Kí lẹ rò bóyá káwọn àgbààgbà wa yìí máa ṣe láti lè jẹ́ ká lè kóra wa ní ìjánu torí àwọn tó ń wò wá gẹ́gẹ́ bí àwòkọ́ṣe níta? Èmi believe pé anybody tó bá ṣe nǹkan bẹ́ẹ̀ at least come for suspension. Nobody is above the law. Absolutely. Come for suspension. At least bóyá látòrí àgbà wa ló ti máa bẹ̀rẹ̀. Àwa tá ń bọ̀ lórí wa máa lè pé kó tó fi mú lágbájá tó fi ṣe nǹkan báyìí fún. Tó bá ṣe fún tó àti tó bá tí rèmi yìí bá ṣe irú ẹ̀ wọ́n máa ṣe lè tójú bẹ́ẹ̀ yẹn lọ fún mi. So èmi believe pé tó bá fún wọn ní suspension at least brain wa. Tó bá suspend àbí kan suspend the president àbí kan suspend the VP kó lọ ṣe bí ọ̀sẹ̀ mẹ́ta lé what are you talking about? Àti yóò kí n kó gbósí wọn lápò wọn fẹ́ kó sọ pé Kíkẹ́ ló sọ bẹ́ẹ̀ ó yá Kíkẹ́ come and defend yourself. Ó dà jẹ́ ká wò in the next few years what should we be expecting from you? Àti pé ẹ wà nínú ẹgbẹ́ ṣé ẹ ń wò pé ẹ máa darapọ̀ mọ́ àwọn aṣojú ẹgbẹ́? Do you want to be part of the ESCOs of your organization, of your association? Are you thinking about it? Yeah, tọ́lọ̀ bá gbà fún mi kò sí nǹkan tó burú jù bẹ́ẹ̀, because in the next few years I want to be on, as in no, I want people to know me more, because no one see me. I'm just you know. You say you are coming up. We know that you are up. I'm just upcoming. So when you see me, but by that time I want to be well known. So is there a thing that oyeki egbeshi tegbe otishi, especially when it comes for allegations of sex for roles, allegation of you have to pay money to be part of this, àwọn allegations kan tó ti fi kan àwọn ọkùnrin àtobìnrin, because bóyá ṣẹlẹ̀ sọ́kùnrin náà ló ṣẹlẹ̀ sóbìnrin. Ṣé ẹ lérò pé ó yẹ kí ẹgbẹ́ tún ṣe àwọn òfin kan tó máa de gbogbo wa, tó máa jẹ́ ká sit right, ká look, ká comport ara wa? Ṣẹ̀rí sex for role yẹn mi believe pé they cannot force you. Okay. Ṣé you understand? Wá gba dúdú wá gba kò kí n ṣe by force. Tí ó bá sí agreement láàrin yín. Ṣé you understand? Kò possible kí director or PM kó mú mi láti tànà pé follow me to my room. At least ẹ máa ti ní agreement, solid agreement between each other. Yes, you're in baby bákan. But bóyá nítorí wípé most àwọn nǹkan tèmi máa ń gbọ́ ni pé ṣé mo pa àwọn ọ̀gá wa náà, àwọn directors àtàwọn PM tó máa ń ṣerú nǹkan bẹ́ẹ̀ every time, every day ni àwọn ladies máa ń wọ ní industry. Nígbà tó dẹ̀ rí pé àwọn ti jẹ táyé lé ni, Kẹ́hìndé dẹ̀ ti wọ industry. Bóyá Kẹ́hìndé dẹ̀ lélẹ̀ ó pọ̀ sẹ́yìn. Okay, jẹ́ kí ọkùnrin jẹ́ kí n jẹ Kenny Táíwò dẹ̀ máa bínú pé really ó ti jẹ mí nìyẹn ló máa di pé bóyá máa sọ̀rọ̀ yẹn káàkiri pé torí pé mo fẹ́ gba role ó ní kí n ṣe nǹkan báyìí, ó ní kí n ṣe nǹkan báyìí tó máa fi di iṣu àti ayanyan. And second nǹkan tí èmi dẹ̀ tún rò ni pé bóyá meeting tán máa ń ṣe yẹn ká máa drop owó, because èmi ò like idea bí ìkànnù wa ṣe máa sick. She understand tó máa gbé wa síta sórí afẹ́fẹ́ pé ẹjọ́ ẹ dáwó fún. Èmi believe pé bóyá from that money 30 contribute they can just. So gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ ẹ̀sìn kò sí ro contribution yẹn, ṣé any pension plan nínú ẹgbẹ́ yín?
bóyá tampan ANTP àbí. wọ́n máa ní. ó ti wà okay bẹ́ẹ̀ you understand ẹ jẹ́ ká filẹ̀ bọ́ bẹ́ ṣe fine tó yìí bẹ́ ṣe dùn tó yìí ọmọ ló dáa tó yìí àfi ẹ ṣe Samsung phone kí ló dé ẹ rí ẹni tó sọ fún yín pé wàá gba róòlù kó wá fún mi ní 302. kò ṣẹlẹ̀ sí mi rí o. gàrí tẹ́yìn lọ́rùn. kò ṣẹlẹ̀ sí mo ṣáà explain fún yín nǹkan tó ṣẹlẹ̀ fún mi ní my first experience. mo explain fún yín náà tí nǹkan báyẹn bá at least mo máa wọ room kan pé jẹ́ kí n sùn bẹ̀yẹn mọ́jú down tí mo fi lọ sùn sí reception. so tọ́ bá tẹ́ bá ti gbà ẹ máa kúkú máa lọlé. ẹ̀yin wa lórí ètò Oyinmomo bẹ́ẹ̀ náà ni èmi náà máa sọ fáwọn èèyàn pé kò ń ṣe by force lóòótọ́ o lè máa lé fried rice kí fried rice dẹ́ẹ̀ bá pọ́nrán wá tó bá dẹ̀ fẹ́ gba pọ́nrán kúkú lọ mu gàrí jẹ́jẹ́ kí ló máa ti yó máa ní ewu ní fried rice ìsọnù tó máa fi padà tẹ̀ sí ẹ lójú tí wọ́n máa fi wá rí pé wọ́n tún fi fried rice wọ́n tún fi jẹ basmati gẹ́ẹ̀tẹ̀ tó máa bínú pé wọ́n kọ́ lómi sọ̀gọ̀ ní ọkùnrin rẹ̀ sáwọn dání ẹ̀ ṣàkó ayọ̀ wọ́n àwọn kò sí kankan bẹ́ẹ̀ wọ́n forget about it ẹ jẹ́ mi fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ yín pé nínú àìráyè yín ẹ wáyè láti wá dá wa lóhùn torí tiwa náà kan torí tiwa dẹ̀ tún ni àwọn olólùfẹ́ yín náà tó ń béèrè yín lóòrèkóòrè wọ́n máa ń tẹ àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí wa pé ẹ bá wa gbẹ́ni báyìí wá ẹ bá wa interview ẹni báyìí ó pẹ́ta rójú ẹni báyìí kí ni wọ́n ń ṣe òun ló ṣokùnfà bí wọ́n ṣe gbé yín débí pẹ̀lú tractor because the child is pepper in the mouth ọmọ tó ta lẹ́nu ni wọ́n. tí ọ̀nkú bá padà dé orúkọ olè yín màmá pọ́nkú. bóyá ọkọ mi jẹ́ Adéwálé Adémi is okay for me. Adémi oh my crown oh my god Adéyàn lè ṣíbọ oh my god ẹ sọ fún mi Adéyàn ò ní sọnù ní ẹni tó máa bá yín já pẹ́tà lára Adé wọn àwọn pé òdòdó ìfáìn lára Adé yìí jẹ́ ń já kan irọ́ ni wọ́n ní bá yín jẹṣẹ́ yín. àmín. níbi tá a mú lọ ìyá ti parí ètò yìí fún ti ọ̀sẹ̀ yìí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé lẹ́ẹ̀kan sí pé ẹ wáyè nínú àìráyè nítorí pé ẹ wá wáyè láti gbọ́ tiwa àwa náà gbọ́ tiyín ẹni lọ́lọ́run ọmọ òtẹ́lú wọ́n ní kò ní da ló pọ̀ tó yìí. aṣọ la fi bù wá àkànjọ wa fi nǹkan kan bù wọ́n ní kò ní da kakọ̀ gbọ̀rọ̀ lẹ́nu yín kẹ́kọ̀ọ́ wá bá wa ṣeré ká fọ̀rọ̀ jómi tó rọrọ̀ káwa gan má ṣe ànáwọ́ sí láti ọ̀dọ̀ olùdarí iléeṣẹ́ AK Media agbátẹrù senior olùdarí executive producer AK Media àti àwọn onígbọ̀wọ́ wa Kellogg's Nigeria wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ yìí fún yín ṣe é jí ìmùṣà tóró ṣe bí ẹni ẹ mọ̀ kọ́ sí mi lọ́wọ́ àkọsápò lẹ́gùn kọ̀wọ́ ìtàbá fẹ́ gbọ́dọ̀ gbọ́ngbọ́ ìtàbá fẹ́ gbọ́dọ̀ gbọ́ngbọ́ ẹ gbà bẹ́ẹ̀ níbo ẹni àwọn ẹni sẹ́lẹ̀ olùwọ̀ kí ló dé owó wọn fa owó wọn ti gbé bọ̀ bó ṣe wà yìí ó ti gba Oklahoma kọjá ó wá rìn sí Belgium ó yà sí Japan ó wọ China ó wọ London ó padà sí Beirut ó wá mú lọ Greece bá ṣe dé Denmark nìyẹn àwọn lórí ètò Oyinmomo ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ wọn. mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ ṣé gan-an ibi tẹ́tí ra nǹkan fún wa àpò yín ò ní pẹ́ ọ Ọlọ́run má bá mi fi púpọ̀ rọ́pò sí iléeṣẹ́ yóò wà ní jóná kò ní túká lágbára ìgbàre. níbi tí a máa fi àdàgbà ètò rọ̀ sí òun náà ládé bẹ́ẹ̀ mo ṣe máa ń sọ báwọn Yorùbá náà ṣe máa ń sọ pé òun ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ tòlómtòlóm ìgò ask for union ìdámẹ́wàá ni a sì gbọ́dọ̀ san lágbára Ọlọ́run ilé àti ọ̀nà wa kò ní dàrú ẹ jẹ́ ká máa kóra wa ní ìjánu ẹ jẹ́ ká máa fọwọ́ síbi tọ́wọ́ ń gbé wàhálà àti ìdààmú ò ní wọlé tọ̀ wá o orúkọ tèmi ò yípadà Olúwadámilọ́lá Ọmọbánirẹ́ ká tún fẹ́ ìdùnnú àti ayọ̀ pàdé nígbà mìíràn ó dìgbà kan náà.